ní tẹ́ gbé wá yẹn máa fún 100,000 bẹ́ẹ̀ mi Ọlọ́run bá ṣe bá mi sọ ni ó lè jẹ́ pé lórí ètò mọ́tò máa sọ fún ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká fún lágbájá lọ́wọ́ ìgbà mi máa wà àti ẹ̀ ní sọ̀rọ̀ rárá mo kàn lè pe èèyàn bíi 2 mẹ́ta lórí show mi mọ́ mi kiri kan mímú kan ẹnìkan tó ń gbé wá báyìí jẹ́ ká wá nǹkan fún a dẹ̀ máa ṣe á máa fún ìgbà mi wà mí tiẹ̀ ní sọ lórí show máa kàn ní òkè 100 at least 100,000 ẹ bá mi fún lágbájá 100,000 máa dẹ̀ ṣe tì but bàbá yìí ara ló ń dá ajídára ni the other woman yẹn náà mi mọ̀ spirit mi ò kọ̀ọ̀kan bá so I was like something is torí interview yẹn mi ò wojú mi ìwojú 3 minutes lọ mo rí pé gbogbo ohun tí ó ń sọ kò hard up mo kàn ti bẹ̀ ni pé ẹ̀wọ̀n eléyìí Agbábọ́lá ni bàbá yìí ò tú àárọ̀ ṣe kò tú ọ̀sán ṣe ò bọ́jú alẹ́ ìṣeré ẹ̀yin ọkùnrin tẹ̀ kí n tọ́jú ọmọ mo lérò pé máa fi léyìn máa fi jẹ́ ẹ̀kọ́ fún mi. Agbala Gabriel the only advice tí mo ní fún yín jẹ́ sọ fún ẹ báyìí ẹ tag Agbala Gabriel ó lọ́rọ̀ WhatsApp group yẹn rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore rọra ṣe ṣé o mọ̀ kan tó ń pè ní WhatsApp group tó jẹ́ public kan tó fẹ́ ṣe yẹn ṣé o mọ̀ tó máa ń terú ẹ̀ jáde wà very careful àwọn tó máa gbé ẹ ṣubú tó máa gbé ẹ kọsẹ̀ Ọlọ́run ní gbé wọn wá síwájú ẹ. Hey, Mr. Victor Lore, Celestial Reality Show. God bless you. Be very careful. Èmi o. Lórí ọ̀rọ̀ WhatsApp yẹn, èmi ò fọwọ́ sí. Èmi ò ní interest. So nobody should come and call me or come and tell me, Ìyálájé, ẹ jọ̀ọ́ nọ́mbà mi lélẹ̀, ẹ fi mí sí ara WhatsApp group. I'm not interested. If you like, if you put your number there and people are picking your number, they are hacking you, you're on your own. If you join it, if Agbala Gabriel needs assistance, if you want to have a private group to discuss about the Baba, whatever, it's not supposed to be a public one. Do you know who is who? Don't even know who is who. Inú ẹ ló mọ̀. Ara la mọ̀ a ò mọ̀ ló. Láṣẹ ní káwẹ̀ káyọ̀ kankan o. Ẹ jẹ́ ká rọra. Mi ò ní interest, mi ò dẹ̀ ní join. Odó ṣàní mi, God bless you. Mi ò ní interest, mi ò dẹ̀ ní join. I'm not interested. Whatever. Tó bá jẹ́ pé ó bá wù mí kí n ṣe anything for anything, I can just call them and say ẹgbà. But that group yẹn, I am telling you lónìí, if care is not taken, kì í ṣe pé if care is not taken, any WhatsApp group, any group tó bá ti jẹ́ public báyẹn, that ẹni káwọn èèyàn máa drop phone number wọn. Why would you drop your phone number in àwọn group tó mọ̀? Ká ní pé church ni, even though God ever ní group tó bá jẹ́ church, tó jẹ́ church group, wọ́n hack ẹ̀. Get any group tẹ́ ní gan bóyá rí nínú àbí anything tẹ́ ti kóra yín jọgbọ́n anybody ẹ máa rí pé wọ́n hack group. Ẹlòmíì gan tí wọ́n bá try láti hack tó bá rí hack, wọ́n máa pick phone numbers away. Do you know a lot of people? If you need my phone number, check. If you want to call in, check my anything on Facebook. Any ẹ lọ wo show yẹn, ẹ máa rí phone number mi bẹ́ẹ̀. Or go to Google. Anybody can just go to Google. Iyalaje Courtroom show number. Ẹ lọ type ẹ sórí Google. Google á fún yín ní phone number mi. I don't need to put this on show. I don't need to put it there. I don't need to pin it. Go to Google. Ask Google. Iyalaje Courtroom show phone number. Ó máa gbé wá fún yín. Go to Google, please. Ẹ máa rí phone number mi ńbẹ̀. Ẹ máa rí phone number mi ńbẹ̀. So if you want to call, you can call in anytime. Èmi ò fọwọ́ sí.
I'm not in support. If you want to join, you can join it, but be very careful, and don't you ever come to me to come and lodge any complaint. Wọ́n hack mi, àwọn kan pè mí, àwọn kan gbá mi. Ìwọ tó wà ní diaspora, tó bá ti pick number, ìyẹn tó bá ti track ẹ, don't ever come to me to come and complain. Even me, my phone number tó wà tó jẹ́ public ó lélẹ́yìí. Mi ò dẹ̀ ní group mo dẹ̀ ti pa. I am using 3 phones. Ẹ rí pé 3 phones ló wà tí mo mount báyìí. Mo fi kan ṣe Facebook, mo fi kan ṣe TikTok, mo fi kan ṣe YouTube. The 4th one lele. Even though I'm very careful. Sometimes àwọn èèyàn lè pè mí kó jẹ́ kó máa tó bí ọjọ́ kejì kí n tó dá wọn lóhùn bí àwọn ti ju fóònù síbì kan. This is a public one. This is not my. This is a public. It's for the studio line. Ó dàbí power ìgbà tá wà ní radio station àbí tá à ń ṣe ní TV station. I'm on the studio line. This is my studio line. You call me, I look at it. If I see your missed call, if I want to reply you, I reply you. Tí bá wà lórí show, gbogbo calls mo máa ń gbé. Tí bá ti parí show, I pick calls. Àwọn èèyàn ti lọ sórí Google, they are picking my phone numbers. Ẹ má gbàgbé ilé-iṣẹ́ Landness Homes and Properties tí ẹ bá fẹ́ ra ilé. Mo ń bọ̀ ẹ jẹ́ ká máa fi polówó ọjà wá sí. Hello. God bless you, sir. Mr. Adeniyi CLN. Yes, sir. Bàbá yẹn ò lè ṣe kí ni? Bẹ́ẹ̀ ni. Bàbá yẹn máa padà sákúrò bẹ́ẹ̀ yẹn ni. Ó máa padà sákúrò wọn lé gbogbo bàbá yẹn ò lè because wọn tẹ bá rí continent bàbá yẹn gan lè ní ìdọ́sí lé wọn expect pé family rẹ kan lè wá. Kò láìkí ẹ, kò láìkí idea family tẹ wá kó fẹ́ gbẹ yẹn. Kò láìkí idea kó bàbá yẹn gan mọ̀ pé bí ọ̀rọ̀ yẹn máa pọ́n ṣe padà já tó bá mọ̀ ní kò honestly kò ní wá sọ́dọ̀. Kò ní wá o, ó máa tẹ́ pa síbi tó wà yẹn o. Ó máa tẹ́ pa síbi tó wà yẹn ni. Agbábọ́là ni bàbá yẹn so many things bàbá yẹn ò ní dementia bàbá yẹn mọ̀ nǹkan tó ń ṣe o. I know. Tẹ́lẹ̀ tí wọ́n wo kíní yẹn because ìgbà tí wọ́n wo kíní yẹn lọ́gbọ́n mo wọ́n táàgì ní tẹ̀ pé ìjọ tí ó wò ń gbà yẹn tẹ́lẹ̀ wo kíní yẹn wọ́n wá ní kí bàbá yẹn pé ìgbà tí wọ́n kọ́ wá gbé ṣò yẹn ìgbà yóò dẹ̀ the second time tẹ́lẹ̀ kó pàkà mẹ́ bàbá yẹn lákàtúntì nọ́mbà o. Wọ́n tún wá ní pé kọ́ wọ́n tún wá pé. Phone number wọ́n fẹ́ pe phone number bàbá yẹn tún sọ pé phone number ọkọ ni Mr. Kenny pè. You get it? Wọ́n tún fẹ́ máa pe phone number tiẹ̀. So ṣe tó bá ní dementia ṣe tó ní kí àlàwọ̀ náà ṣe yóò get ẹ tó bá ní dementia tó bá ní kò tí ẹ rántí kékeré. Ṣé o máa ń náà mo sọ pé mo ti sọ lára pé tó bá ní dementia òkè rántí nǹkan kan. Ẹ tó bá ní dementia òun rántí kẹ̀kẹ́ wọn máa ń bá wọn tẹ fóònù gan ni kò tiẹ̀ lé láì dé àgbọn fóònù dẹ́ gbogbo nǹkan tí bàbá yẹn sọ ẹ tó bá ní dementia lè wọ bàbá yẹn mọ nǹkan tó ń ṣe. He knows what it at the end of the day ó máa padà kúrò ní ọ̀nà ó máa sá lọ síbò mí. Níbo ní òun àti lọ? Ẹ mọ̀ pé àṣírí ti tún kó ṣe wà lórí social media àwọn èèyàn máa cast ẹ̀ ni. Ẹ wá máa wò how many churches àwọn majors mélòó tó jẹ́ pé kìíní ó máa wò àwọn bíi CAC àwọn church kìíní ẹ̀ tán sí social media ibẹ̀ ló máa sá lọ. Bàbá yẹn gbọ́n ẹ̀rí pé church Yíbò ló lọ ni. Church àwọn Yíbò ló lọ náà Ifeanyi Achukwu yẹn. Ifeanyi Chukwu. Mo like bẹ́ẹ̀ ṣe correct mo like bẹ́ẹ̀ ṣe correct honestly mo like bẹ́ẹ̀ ṣe correct pastor yẹn jẹ́ mo like ẹ̀ èyí tó jẹ́ tí pastor yẹn bẹ́ẹ̀ ṣe ra yọ fún ọ mo like ẹ̀ pẹ̀tọ́ like pé pastor yẹn ti gbọ́ ti láòdẹ sórí. I told him. Àwọn mo gbọ́ náà àwọn ìyá àti mọ̀ kò ní lè rí àgbè lọ́dọ̀ Àgbàlá. Bẹ́ẹ̀ni and the man accepted his fault. Pastor yẹn accept. And now tẹ́bá ka comment ìwé a lot of things láwọn èèyàn kọ́. I was just looking at Agbala èmi gẹ́gẹ́ personally I will see phone Agbala kí n gẹ́gẹ́ bí wọ́n ṣàgbé kama kíní kankan yẹn there are so many things àwọn kan bí wà sí ti ẹ̀ tí jáde rárá tó sì máa padà jáde. Tó bá fẹ́ ní WhatsApp kò yẹ ká Àgbàlá wà bẹ́ẹ̀ káwọn family ẹ̀ lọ máa ṣe.
àwọn fún ó ti nígbà tó náà ti ṣe ibi tó fi Àgbàlá ti ṣe ó ti dá kó lọ máa yanjú ẹ̀ ó ti lọ family ó máa dùn ẹ̀ ní family lọ́wọ́ kó máa lọ àjẹ́ǹdọ̀ bí ó máa sápò lọ́dọ̀ family ni because ẹ̀yin náà wo bí irú bọ́ọ̀sì yẹn ṣe mo láìpọ̀rọ̀ tẹ́lẹ̀ bá tẹ̀ fẹ́ ẹ̀pọ̀ yàn bí irú ẹ̀yin Mr. Kini yẹn irú ẹ̀ tẹ́lẹ̀ ní ìrọ̀rùn àwọn nìyẹn ẹ̀wọ̀n wà nìyẹn. Àwọn ẹ̀ tiẹ̀ ṣe ní. In fact, so many things. In fact, ẹ̀kọ́ pọ̀ mú nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀kọ́ pọ̀ mẹ́tọ́lẹ̀ kí most especially àwọn ọkùnrin gẹ́gẹ́ mẹ́ta nínú nǹkan tó ṣẹlẹ̀. Ẹ bá wa advice àwọn ọkùnrin. Ẹ̀kọ́ ló yẹ káwọn ọkùnrin kọ́ ẹ̀kọ́ gidi ló yẹ ká kọ́ mú nǹkan tó ṣẹlẹ̀ yẹn o honestly speaking because bàbá yẹn ò tọ́jú kò ṣe anything no responsibility ẹgbẹ́ òyìnbó tó sọ ó ní kò sí fatherly care kò sí kankan. Kò sí ìgbà ní òṣè kankan ọmọ tí ò ràn bọ́dá yìí sọ pé òun bá ti ó ní by now ó ní lọ́ọ̀yà ló yẹ kó ń jẹ bóyá ìbá ti di sam. Bọ̀dá yẹn kò wá ń ṣe èbó lásán èbó ò dẹ̀ fó jẹ sórí tébù. Bàbá yìí ti fẹ́ máa attack ọmọ yẹn gan ìgbà tí ọmọ yẹn ń sọ̀rọ̀ ọmọ yẹn sọ pé I know you are intellectual you are intellectual you are kìnnìkan you are kìnnìkan you are vibrant ọmọ yẹn tún sáré fún bàbá ẹ̀ ó tún hype ẹ̀. Bẹ́ẹ̀ni in fact so many things ọmọ yẹn ní ìjẹ́ tí báyẹn náà sọ gbígbó solution ọdún tọ́nìkan máa mú lọ ó máa ti padà kẹ́rù kan ó máa tún padà sá lọ bò mí ó máa sápò mẹ́ ní gbàgbọ́ mélòó la ìṣòro yẹn gbùgàn mélòó l'Àgbàlá lè ṣe bẹ́ẹ̀. Bàbá yẹn fẹ́ kí wọ́n kówó sínú àkáǹtì òun kọ́ kówó yẹn fún òun 100,000 tó san kó máa fi jẹun ó rò bọ́wọ́ ló máa kó sí. Ètò ọmọ rẹ̀ gbọ́ tó ti yíjọ́ pé gbé náà ó bèrè àkáǹtì ọdún lákàtún náà ó ní ṣe tó bá ní dementia alákàtì apàkà nọ́mbà á dẹ̀ máa lọ báńkì yóò lọ mọ́ gbowó yẹn yóò mọ̀ ná díẹ̀díẹ̀ ó dẹ̀ ní dementia. ibi tó júlàdé kọ́lọ́mọ jẹ́ kí àwọn kọ́lọ́mọ jàjẹ́ ayé àwọn ọmọ wa máa yé màá. Àmín. Bàbá ẹ̀ ṣe ẹwù yàtọ̀ láàrin wọn fèsì lásán ni Mr. Kini yẹn tẹ́ bá ti rí fèsì kò ní ìdí ẹni. Ẹ̀yà sọ̀rọ̀ pé ọmọ bàbá ni ṣùgbọ́n ẹ̀ mọ̀ bọ̀ kó àwọ̀ ò bá jọ bọ̀bọ̀bọ̀ yóò wá kò gbá ẹ̀bọ̀ tó bá ìpò báyìí bá ń jọ ó yẹ kí skin ẹ̀ fresh bàbá yẹn gan gbádùn ju bọ̀dà Kẹ́hìndé lọ ẹ wo ara bàbá. ẹwu bàbá yẹn náà ẹ sì máa mọ bàbá ti jayé sẹ́yìn. Bàbá ti jayé bàbá dẹ̀ tí wọ́n á fọpọ̀ lọ jayé lọ bàbá tún wá ń lo agbádó tún fi ń jayé lọ ṣé bàbá tó lọ print ní chọ́ọ̀chì pásítọ̀ Ifeanyichukwu yẹn bàbá lọ print scholarship US ó wá pè fáwọn ọmọ fún òfin. The funness has been there last year. Many things get to team marshal and then to go. Honestly, there last year she go many things to marshal. You better you to go. I want to yell at you. Pass around a corner. Tabali, get a miracle so. We are team you money. Tabali, we are after the show. Maybe you can actually put a call to Agbala. Yes. Like father, like mother to son, just advising. If you understand, duty, opinion, care, something about it, the cool man. So, personal discussion, personal discussion, not because if I then, but look at suggestion. So, oye mẹgẹ káwọn èèyàn náà mọ̀ àwọn èèyàn náà ó máa wà ní àkọsílẹ̀ pé mo sọ ti tèmi pé that is one thing about me torí orí social media ni wọ́n ti announce group orí social media náà mo dẹ̀ ti sọ wípé mi ò èmi o a sì máa sọ iye that one is not a big deal but people need to know. He shouldn't involve himself so much because Baba I couldn't see in fact it was only God that even saved me. In fact, nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú save Agbala in a very long way because àwọn tó jẹ́ followers gan ti máa wò pé why you. Àwọn ẹ̀mọ̀ pé òyìn ti jáde gan. Yes, now why you always bring people without doing your findings? Ẹ understand? So emotionally, kò yí sí láti lówó náà tó jẹ́ ẹ̀rọ kan àwọn tẹ̀wó kò lọ́nà. Kò yí sí láti wọn kéèyàn sunkún náà ìjọba ìlú náà ti rí kíní ẹ̀kọ́ tó wá sí máìdì mi ló wá sí máìdì mi. Kéèyàn sunkún náà nǹkan tí máìdì mi ìgbà ṣe ní. Èmi bó ṣe ń ṣèmi náà nìyẹn. Kéèyàn sunkún náà honestly that's a judgment tí mind mi ò bá ti ṣe tó bá jó tí mind mi ò bá ti ṣe mind mi because mo kàn wọ́n pé náà kí story mi tẹ bá rí bíi pé cook up story nìyẹn at initial stage ọlọ́run ṣàlùwà àmín ẹ ṣé gan bàbá tí ẹ ṣé sà Mr. Adeniyi bàbá tí ó ní passport tó ń wà ní CBN
a fẹ́ ṣe ẹ mọ̀ ká fẹ́ ṣe 5,000 alápapọ̀ so wọ́n fẹ́ gbé passport picture photograph bàbá wọ́n fẹ́ bí wọ́n fẹ́ fi ṣe 100 kìíní bàbá tó lòun fẹ́ kọ gbogbo kìíní tẹ̀ ń sọ bàbá ẹni bàbá lòun fẹ́ kọ ìwé bàbá ò fìwé yẹn lẹ̀ fún wọ́n rà Mr. Kenny kò mọ̀ kọ ìwé bàbá lọ jókòó bàbá fẹ́ kọ ìwé bàbá wá rí 3 trillion lórí ìwé àwọn olùfẹ́ ra ìwé yẹn gan ṣẹ́yìn lẹ fẹ́ rà bàbá tí ò ní connection mọ́ pẹ̀lú àwọn èèyàn ẹ̀ bàbá tí ò ní connection tó ní nígbà tó young mọ́ Abímbọ́lá Adéníyì Ọba bàbá tí ò ní connection mọ́ pẹ̀lú àwọn èèyàn ẹ̀ so ní bàbá bá wá kọ ìwé sí connection wo ni bàbá fẹ́ fi ta ìwé yẹn níbo ni bàbá fẹ́ kó lọ ṣé school ní ṣé wọ́n ní ọ̀sán fún mi pé wọ́n fẹ́ kà wọ́n ṣe máa ń kàwé school nìyẹn ni pé ẹ máa lè máa lò láwọn school àwọn school wo ṣé wọ́n ṣe máa ń lòwe láwọn universities wa báwọn campuses wa nìyẹn ni bó ṣe máa ń múwèé tó máa ń lò kọ́ nìyẹn kí bàbá hand over fún Mr. Kenny is still very young and we want to use this medium ṣe rí àwọn èèyàn wa tabára àwọn èèyàn wa tí wọ́n ní bí i schools abẹ́yìn tẹ́ wà ní diaspora tí ẹni bí i ilé iṣẹ́ àbí ẹni bí school ẹ jọ̀ọ́ afẹ́kẹ́ bá wa employ Mr. Kenny dé yẹn ó wà talented ó wà vibrant ó wà intelligent wọ́n ewu condition tó bá rẹ̀ lúlú ògì kí ló dé ẹ̀yin lẹ máa ràwé yẹn ẹ ṣọ́ra yín o kí ni mo fẹ́ kà ní òwe ẹ ṣọ́ra yín o ṣé wọ́n sọ pé mo gbé èbò ní nígbà ẹ̀mọ̀ pàrọ̀ oko ni mi ò gbé èbò ó lójú ìwé ṣé ní mo ti wà ó lójú ìwé tí mo lè kà lè fi lè dà mí lórí rú kódà bẹ bá ń dova ìwé fún bọ̀dà kẹ́ni kan tún wẹ́ nìkan tó máa bá bọ̀dà kẹ́ni dé step down àwọn èbó yẹn torí bọ̀dà kẹ́ni náà tún gbọ́dọ̀ lọ gbé àwọn èbó ńláńlá kó tún lọ máa fi kọ ìwé yẹn I'm telling you adé parọ́ mo ti sọ ìgbà tí mo bẹ̀rẹ̀ ètò adé lórí TikTok mo ní àwọn baba ńlá wa ló jẹ èso yín káwọn ọmọ bẹ́ẹ̀ ni kéèsì bọ̀dà kẹ́ni yẹn ṣe rí mo ti sọ mọ́rọ̀ a ní láti wá ẹ̀wọ̀n tí èèyàn bá ra àwọn iná kan wà tí voltage ẹ̀ bá high jù tàbó low jù wọ́n máa ń lo step down ẹ ti mọ̀ tó máa fi step ẹ̀ down yẹn a gbọ́dọ̀ wá step down fún ìwé yẹn gan ọlọ́run bí ó jẹ́ bẹ́ẹ̀ ẹ bá ti parí ẹ mọ̀ tó ṣẹlẹ̀ adé tí bá ti parí tí bá ti cut lórí Facebook and YouTube a máa face TikTok a máa gbá àwọn èèyàn sókè ẹjọ ẹwà ń bẹ yẹn má lọ máa gbé yín sókè God bless you my sister. ẹ̀kọ́ tí èmi rí dì mú lọ́jọ́ tòní mo kọ́kọ́ fẹ́ bẹ̀ gbogbo àwa bí ọmọ ayé gbogbo àwa tó jẹ́ wípé Ọlọ́run yọ̀ǹda ọmọ fún ìbáṣọkùnrin ìbáṣobìnrin ẹ jẹ́ ká gbìyànjú wa lórí àwọn ọmọ wa. ìdí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ṣótán step down the English mọ́mí kò fúnrọ́lá Àjọkẹ́ yes ìdí ni wípé arábìnrin màmá tẹ́ rí màmá yìí náà gbìyànjú màmá yìí gbìyànjú kò easy láti tọ́ bí ọmọ bíi 5 kọ́kọ́ tọmọ 5 lé gbá yẹn kò easy nínú wọn ẹ rí pé nínú tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ gbogbo ọmọ òkè ní oore ọ̀fẹ́ láti jẹ́ graduate àfi tí Ọlọ́run bá gbà fún obìnrin ọmọ 5 kò ń dẹ̀dà tọ́ àfẹ́pọ̀ gangan fúnra rẹ̀ nígbà kó wá láti ìdílé olówó tàbí òun gangan fúnra rẹ̀ owó ẹ̀ jí sówó àbọ̀ Ọlọ́run kọ̀ọ̀kan ojú sí ó ṣe lóore bóyá òun gan kàwé tó wá níṣẹ́ kò kí ń rọrùn àgbájọwọ́ la máa fi ń sọ̀yà àjèjì ọwọ́ kò kí ń gbẹ́rù dórí òun la ṣe ń bẹ
gbogbo ẹ̀yin misters wa, ẹ̀yin opposite gender wa, ẹ̀yin ọkùnrin, kẹ́ ẹ tọ́jú àwọn ọmọ. Ẹ mọ́ máa da ọmọ sígbà ìyàwó obìnrin. Ẹ̀yin náà rí, ẹ máa bẹ̀rù ọjọ́ alẹ́ yín. Mo gbàládùra pé gbogbo ẹ̀yin ọkùnrin wa, ẹ̀yin ọkọ wa, ẹ̀yin àbúrò wa lọ́kùnrin, ẹ̀yin ẹ̀gbọ́n wa lọ́kùnrin, ọjọ́ alẹ́ yín ò ní di rádaràda. Ẹ̀yin bàbá wa, ọjọ́ alẹ́ yín ò ní di rádaràda. Ẹni tó bá tí ò bá fẹ́ kọjú alẹ́ ò di rádaràda kó tọ́ ọmọ. Bíbélì kan sọ pé tọ́ ọmọ rẹ kó bá lè fún ọ nísinmi. Àánú bọ̀bọ̀dá Mr. Kenny, àánú ẹ̀ gan ṣe mí ju bàbá lọ. Torí mo wo ìgbésí ayé bọ̀dá yẹn pé ògo wà lára ẹ̀, ọmọ arájẹ́ òjò orí lónìí. Wọ́n ní Bro Kenny and former Edo lawmaker are of the same category in English speaking. Very nice. Mo bẹ̀ gbogbo wa nítorí Ọlọ́run. Jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa. Èmi náà wá lo opportunity láti bẹ̀ gbogbo àwọn tí bàbá yẹn gbà. Gbogbo ẹ̀yin tí bàbá gbà, please. Ẹ jẹ́ ká forgive bàbá yẹn. Just find a place in your heart to forgive bàbá. Tàbí ká dẹ̀ sọ pé kí bàbá gangan fúnra rẹ̀ kó lọ ní ìrònú pìwàdà ọkàn. Torí bàbá yẹn gangan fúnra rẹ̀ kò help situation. Bàbá gan tá tiẹ̀ bẹ̀bẹ̀ fún gan, bàbá yẹn gan ó hádẹ̀ há tiẹ̀ ní àfi bí Fáráò. Bàbá yẹn hádẹ̀ há tiẹ̀ ní àfi bí Fáráò. Pharaoh let my people go. Torí kí ló dẹ̀ jẹ́ kí ló fi bí bàbá yẹn wọ́n cast ẹ̀. Àwọn kan sọ̀rọ̀ pé ó yẹ kí Agbala Gabriel kó kọ́kọ́ máa ṣèwádìí kó tó máa gbé wọn wá sórí afẹ́fẹ́. Àbáyé tẹ́ sọ bẹ́ẹ̀. Tẹ́ bá ní àròjinlẹ̀ ẹ mọ̀ wípé kò possible, kò sí bí Agbala Gabriel ṣe lè ṣe ìwádìí kó mọ àwọn èèyàn yẹn ní tòótọ́ lóòótọ́ láì gbé wọn wá sórí afẹ́fẹ́. Orí afẹ́fẹ́ ló máa táṣìírí wọn. Nǹkan t'Agbala Gabriel tá máa advice ẹ̀ kó máa ṣe ni wípé tó bá ti gbé wọn wá kó má tí ì jẹ́ kí wọ́n máa hentai, kí àánú ti máa ṣe wọ́n nígbà tó bá rí àwọn ènìyàn báyẹn kó gbé wọn wá wípé the first thing ni pé ẹ̀yin èèyàn mi lágbájá ó wọ́kìn wá ó sọ́dọ̀ wa ó lóun fẹ́ ìrànlọ́wọ́, ṣùgbọ́n nǹkan tá a kọ́kọ́ fẹ́ mọ̀ ni pé ta ló mọ ẹni ìdélé ẹ kàn sí wa. If you know anything about this woman or about this man, please get in touch with us. Ìyẹn la máa advice. So people will now start, people will start to reach out to him. Láti máa sọ fún nípa ẹni yìí o, tàbí ẹni tẹ́ gbé wá o, tàbí ẹni báyìí ló ṣe rí nǹkan tẹ́mi èrò pé a lè advice Agbala Gabriel nìyí. Bọ̀ ó ní láti gbé wọn wá síta, tí ò bá gbé wọn wá síta àṣírí ò lè tú. Torí pé kò kí ń ṣe atinúmọ̀ràn tó máa mọ oyún ìgbín nínú ìkara wọn kò possible àfi tó bá gbé wọn wá. So the only advice tá a kàn lè fún wọn ni wípé tó bá ti fẹ́ gbé wọn wá kó má ti jẹ́ kó máa enter, kó gbé wọn wá lágbájá rèé o, ó lóun wá láti ibi báyìí, àmọ́ bóyá òótọ́ ni. Èyí tí ẹ bá mọ̀ wọ́n tá a fẹ́ mọ̀ nípa lágbájá ẹ kàn sí wa. Then people will now àmọ́ bàbá báyìí ló ti jẹ́ báyìí ló jẹ́ báyìí ibi tá a ṣe máa tú ni. At least show tó ṣe yìí òun ló tú àṣírí bàbá, òun ló kásì bàbá. The first pastor tí ò ṣe show ẹ̀rí wípé bàbá yẹn jẹ lọ́bẹ̀. Hello ìyá wa. Ẹ káàsán. Happy Sunday, ma. Same to you. Happy Mother's Day, ma. Yes, so are you too, ma? Yes, ma. Mommy, pé Agbala kọ́ yọwọ́ lórí ọ̀rọ̀ bàbá yìí. Gúrùpù tán láwọn ṣí kò kàn wọ́n. Gúrùpù tán ṣí kò kàn wọ́n. Kò kàn wọ́n. Ọmọ yìí kí nọ́mbà wà lórí láyìn. Tí ọba yẹn lọ bá lọ fọ́ wa náà àwọn èèyàn, orúkọ wọn ò lè parẹ́ rárá. Tí bá rí àwọn èèyàn jáde gidi gan sí bàbá yẹn nísìn. Àwọn èèyàn jáde sí bàbá yẹn gidi gan nísìn.
àwọn tó ti ló ń fẹ́ ṣe American embassy fún tó ti gbágbágbágbá ẹnì kan tẹ̀ dúró ní ìsìn tó máa gbowó lọ́wọ́ ẹ̀. ṣé lára 100,000 tàgbàlá fún lẹ́ni ẹ tí wọ́n fẹ́ máa gbowó nìkan ẹni ẹ ń ṣọ̀rẹ́ o. ẹni ẹ ló máa gbowó ẹ o. ẹ lọ ṣé bẹ́ẹ̀ mo bọ́ lọ lọ́fìn ẹ lọ sórí péjì ẹ lọ wà nǹkan tó post kò kọ́ àwọn èèyàn kan ti sọ kò kan Àgbàlá pẹ̀lú wọn sí WhatsApp kò kan wọn àwọn náà kọ́kọ́ bring ọ̀rọ̀ yẹn out èwo ló kàn wọ́n kí ni interest wọn nínú pé ẹ tó bá ṣe pé ẹ kí ni yẹn tán ó lò máa rí millions kí ni interest wọn bẹ̀. Millions fake wo ṣé bó ṣe rí mílíọ̀nù òwe nìyẹn ni. ẹ wá dẹ̀ ní ó máa ṣe ẹ̀yin náà máa wà bẹ́ẹ̀ èwo ló kàn wọ́n bẹ́ẹ̀ wọn ò dẹ̀ máa fi gbogbo àwọn Táíwò Òjó olú àlọ́ kó máa fi ṣe sample. Queen Remi ní Ìyálájé, a lot of people has come out again. A lot, really? A lot of people tó ti jáde gidi gan. Ní Canada bí Bayi a ṣí Pastor Táíwò Òjó group bàbá yóò sí lórí group yẹn bàbá yóò orúkọ sí lórí group yẹn gbogbo àtàwà lórí group yẹn we are more than 400 bàbá yóò sí lórí ẹ̀. Àwọn join group bàbá yẹn ti fọwọ́ wọn ló fọwọ́ àná Ọbásanjọ́. Yes, màá send ẹ̀ sí yín nìsín. Ẹ send ẹ̀ sórí fóònù yìí. Màá send ẹ̀ sí yín wọn ló fọwọ́ àná Ọbásanjọ́. Ẹnì kọ́kọ́ mouth. Ó post ẹ̀ màá send ẹ̀ nìsín ó ló fọ́ máa wọ ó ní ó ṣe fọwọ́ àná ẹ̀fọ́ Ọbásanjọ́. Ó láwọn ti mọ̀ ti gbọ́. Let him collect the money. Mr. Ọdẹ́kúnlé Gbẹ́ngẹ́ Bínísà. Ṣé 100,000 tó ẹ̀ṣẹ̀ fún pé kán tiẹ̀ máa fi jẹun? Ṣé ọ̀lẹ́ tún bí pé oní visa tó wá gbà? Bọ́ọ̀ lẹ ti ń ṣe báyìí, lè fi deposit ò sí ẹ̀fẹ́ kébi ó mọ̀ pa wọ́n ni. Jẹ́ kí kọ́ yọwọ́ nínú ọ̀rọ̀ yẹn, kò kàn wọ́n. Yes, ma'am. Wọ́n máa fi sample àwọn bàbá àgbà, àwọn bàbá tó jẹ́ bàbá nínú Olúwa. Kọ́ fi sample wọn, kọ́ máa fi wọ́n ṣe kíní àríkọ́gbọ́n. Kí ló dé? Kọ́ yọwọ́ nínú nǹkan tí ò ṣọlọ tí ò ṣe. Ó dà mà. Wọ́n yọwọ́ ń bẹ̀. Èmi náà support motion yẹn. Ọjọ́ wọn bẹ̀ kò kàn wọ́n ẹ jẹ́ kó lọ sí group tó bá wù wọ́n wọn ò ní sọ pé látọ̀dọ̀ yín ni pé scammer àjọlẹ̀ yìí méjèèjì wọ́n ti ní àgbà scammer àti young scammer pàdé ara wọn that's what they are saying. Ṣé gbọ́rọ̀? Kí ló dé wọ́n yọwọ́ lórí ọ̀rọ̀ kò kàn wọ́n jẹ́ kó máa bá tiẹ̀ lọ kó má kú tọ́ ti fi adúrú ọdún ìtọ́ ti fi kó jọ kó má jẹ́ kẹ́nìkan kó kàn dé lójijì kó dá gbogbo ẹ̀. Very right. Bá wọn sọ̀rọ̀. Mo ti gbọ́ mà. Okay ma. God bless you. So that will take care, yes ma. Ma send the guinea thing. Ẹ send ẹja wò mà. Ó lágbára o, lágbára o. Ìyẹn wá gbẹnu tán. Come on, ẹ wá sọ fún wọn kán sọ pé. Àwọn èèyàn mọ̀ ti ń dà nǹkan lẹ̀ ẹ jẹ́ sọ́ra ẹ̀yìn àbí ló dẹ̀dẹ̀ wọ́n lè gbowó ẹ sọ mọ́ pé wọ́n lè gbowó wọn o. Ẹ tó bá fẹ́ pè you can call the number ó wà lórí WhatsApp ẹ lọ sórí Google Ìyálájé courtroom show mo dẹ̀ ti pín ẹ̀ síbẹ̀. Àwọn èèyàn ti ń pè wọlé. Hello. Ẹ kúrò lẹ́ o. God bless you ma ẹ ra ma. Ẹ bá wa dá sí o sísítà mi. Ọ̀rọ̀ náà ti gba sùúrù. Èmi náà ẹ rí báyìí ó ti ẹ̀gbẹ́nu tán báyìí. Àǹtí bí ọdún ní òyìnbó ńlá kan tẹ̀lé sọlù mi láyà ní. Èmi ní ìfẹsọ̀ máa sọ́bọ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣé ẹni kọ́ lóhùn kó ṣàánú èèyàn mi? Àmì. Àwọn onísọkúsọ tí wọ́n ń bú Àgbàlá Gabriel pé kó lọ wáṣẹ́ ṣe mo ti dákan lóhùn nú wọn mo ní kó lọ wáṣẹ́ fún. Ṣé Gabriel mọ máàlù yẹn rí ni? Kò mọ rí náà bà. Kò mọ rí. Kò mọ rí náà ẹ̀ẹ́dẹ̀ máa sọ. At least oore ti bẹ̀ jáde sáwọn fámìlì wọ́n rí ẹni tán ti ń wá láti 24 years ago. Àyè máa sọ àwọn òye kí àwọn èèyàn sọ báyìí. Kí ló dé táwọn èèyàn ṣe ń ṣe kàtìkàtì àwa Yorùbá ti bàjẹ́ jù. Bàbá yẹn náà fẹ́ fẹ́rẹ̀ ìṣẹ̀sí ni báyìí ọ̀lẹ́ ṣe máa ń rí lẹ́rí yẹn o. Gbogbo alápá máa ṣiṣẹ́ báyẹn wọ́n ṣe ń rí nìyẹn. Ẹ gbà lọ́wọ́ mẹ́rin ẹ gbà níbí ẹ gbà lọ́hùn ẹ máa parọ́ kiri. Àgbàlá Gabriel tí ò ti ẹ̀dẹ́ lóyìnbó rí gan ń bẹ̀rẹ̀ pé bọ́lẹ̀ gbé
níbo lẹ gbé Canada. Ó ń pe Canada ṣọ́rọ́ṣọ́ ni kò ní bí Amẹ́ríkà ṣe rí ni Canada náà ṣe rí. Amẹ́ríkà ṣe rí ni Canada ṣe rí. Wọ́n ṣàlẹ̀ sọ pé mi báyìí. Ṣé ó lóun gbé ní ṣé capital of Canada àbí center of Canada kìíní kan center of capital Canada bí nǹkan ló pè. Canada ló ṣá ń sọ pé òun gbé Canada kò síbi kankan no destination. Abẹ́rẹ́ báyé ọ̀lẹ́ ṣe rí. Ẹ̀rí báyé wọn ṣe rí àwọn aláyé rádaràdà. Gangastically gangastic. Amarogo Adeleke ikú ẹ̀sán kí ló dé. Ẹni tí ó bá ti lè ṣiṣẹ́. Capital of Canada. Onílé owó. Ẹni tí ó bá ti lè ṣiṣẹ́ nígbẹ̀yìn wọn ṣe máa ń rí nìyẹn. Tó bá wá dalẹ̀ ọjọ́ alẹ́ wọn máa fi ráre káàkiri. Ẹgbẹ́ gbóhun tí ọkùnrin tó sọ lánàá ó lẹ́ẹ̀mẹrin ẹ̀márùn ẹ̀mẹfà ló ń jẹun. Ẹ̀rí pásítọ̀ ta interview ó ní ṣé o pé pàtó ọkọ dé ó ti wọnú àwọn pásítọ̀ tó ti káàtà àwọn pásítọ̀ sọ fún ọ pé òun máa fún ọ ní jíìpù méjì àwọn yẹn ń bọ̀ ni. Ó jẹun ó lò fẹ́ gba 3 kìíní kan 3 trillion kìíní kan náírà òun máa ṣe kìíní kan inú àwọn yẹn ti dùn pé olówó ló wá sí ṣọ́ọ̀ṣì àwọn bàbá yẹn tẹ́sí mọ̀ pé bàbá yẹn mọ nǹkan tó ń ṣe bàbá yẹn tí wọ́n lọ print out àwọn scholarship ti US torí US ó sọ pé òun ti wá ó wá lọ kó fún àwọn ọmọ church kó fún ọmọ pásọ̀ fún wẹ̀ pé àwọn ọ̀nà àgbà scholarship wọn bàbá wọn ṣe lọ US ó ṣà ń jẹun ni ìgbà tí Nàìjíríà wá káàsì tí ebi ò pásọ̀ gan owó olé bá bàbá lẹ́ẹ̀mẹrin márùn-ún mọ́ òun kan fún bàbá lẹ́mi lóúnjẹ lẹ́ẹ̀mejì bàbá tó yá ṣe kí ni ó yá tètè yá bẹ́sẹ̀ sọ̀rọ̀ kó lọ ọrùn pa sọ́dọ̀ Àgbàlá bá káàsì ẹ̀ tó yí afẹ́fẹ́. Ẹ mọ̀ pé iṣẹ́ tó kọ́ lòun ń ṣe yẹn iṣẹ́ tó kọ́ ló ń ṣe yẹn ní ibi tí ọjọ́ orí wọn dé olóhùn òbí mọ́ àwọn ọmọ tó wá yọjú ń kọ́. Ṣé bàbá wọ́n ti káàsì bàbá lòun òbí inú bàbá yẹn ò dùn bá àwọn yẹn ṣe bí ìyàwó àtàwọn ọmọ ṣe wá o bàbá yẹn ẹ máa wojú ẹ ní òbí tó bá jẹ́ pé bàbá tó wulẹ̀ fẹ́ ìrànlọ́wọ́ lóòótọ́ wọ́n ní kó bẹ̀bẹ̀ kó apologize pé àwọn tó ṣẹ̀ bàbá ẹ̀ ní bàbá yẹn kò tí wà ní mo sùn rárá. Bóyá ó dẹ̀ ní dementia ni. Dementia àwọn ọmọ tó fẹ́ bàbá tó ń balẹ̀. Ẹ̀rọ tí nọ́mbà tẹ́ fẹ́ fún mi mọ́ o. Nọ́mbà wo nìyẹn? Àfọ̀rọ̀mọ̀ràn ìmọ̀ràn nọ́mbà wo ní yàrá mi gbẹ́rì. Mo ti fún mọ́mì wa kan. Fún mi o. Wà lórí wa irọ́ tẹ bá wà lórí WhatsApp mi tẹ bá sọ̀rọ̀ ẹni yẹn àwọn tó ń tà yẹn mo máa send message sí màá wá fún yín ní orúkọ because ṣé wọ́n pé direct lè fẹ́ rà á wọn kì í tà fún anybody just how. Bẹ́ẹ̀ni ṣé kí n sọ kí n kọ nọ́mbà mi sórí kíní yín bí yìí ni. Tẹ bá ti ṣe tán show ṣebí US lẹ́wà. Ẹ pè mí náà ẹ lè pè mí anytime mo máa nọ́mbà yìí ni kẹ́ ẹ pè mí sí tí yóò bá gbé màá pè yín padà mo máa lọ bí iṣẹ́ ní 6:30 but mo máa ṣiṣẹ́ dàárọ̀ ọ̀la ni mo máa ṣe 12 hours so màá bá yín sọ̀rọ̀ but àwọn yẹn màá link yín pẹ̀lú ẹ̀ directly màá jẹ́ kẹ́ni yẹn mọ̀ bí mo ṣe ṣe fún mọ̀ ẹ̀ nìyẹn àǹtí tí wọ́n pè mí láti UK. Ó dà mo ti gbọ́ ẹ ṣé o. Alright ma kò sí wàhálà mà kékeré ó kéré nínú ayé ṣe bẹ́ẹ̀ fẹ́ máa tà á ni torí wọ́n ń tẹ yọ o. Bẹ́ẹ̀ni o mo fẹ́ máa tà á ni èmi náà ti fẹ́ máa wá nǹkan tà lórí Facebook. Ẹ máa tà á ni o torí tẹ bá ra nǹkan bíi $2,000 upward wọ́n máa bá yín gbé free but tẹ́ ẹ bá ti rà tí ó bá ti pé $2,000 mi wàá mọ̀ bóyá ó ti kọjá 2,000 tí. ṣáwọn tẹ trust ni tá a lè máa fowó bá ṣeré. Ọkàn balẹ̀ company. Ó dà bọ̀. Yes ma ó dà ma. Okay, you can I buy from Ireland? Ẹ lè rà láti Ireland mọ́ mi onílé owó tẹ bá fẹ́ máa tajà mo sọ fún yín gbogbo ẹ̀yin obìnrin tẹ wà lórí social media tẹ bá ní TikTok account ìtẹ máa fi máa wà lórí TikTok àwọn nǹkan wà tẹ́lẹ̀ ta bó dẹ̀ bá sọ fún yín kò ní ìdíkẹ́ ẹ mọ kò ní ìdíkẹ́ èyí tẹ wà ní Naija kò ní ìdíkẹ́ ní shop kẹ́ ní store kẹ́ tó máa tajà nǹkan tẹ bá mọ̀ kó lè tà ẹ lọ béèrè oye tó ń tà rice ti cheap
gbogbo ẹjọ́ ilé wọ́n ń ta ráìsì Bódìjà ń sìn mo ti fẹ́ ra ráìsì fáwọn mo gbọ́ pé wọ́n ní ráìsì ti wálẹ̀ tó bá ti ríbi tó ti wálẹ̀ ó lè gbé sórí TikTok pé ráìsì oye báyìí ni wọ́n ń tà wàá ráwọn tó máa sẹ́ndì owó sẹ́ńtà tó sẹ́ndì owó delivery wọ́n ní kó má yọ lè wàá sẹ́ndì ọjà sí wọn wàá gbowó ẹ̀ wàá sẹ́ndì ọjà sí wọn you will eat but ó ní láti gbójú jáde síta àwọn èèyàn gbọ́dọ̀ mọ profile ẹ̀ wọ́n gbọ́dọ̀ mọ̀ pé wọ́n ni because tó o bá gbé wọn sá lọ wọ́n á lè gbé ojú ẹ̀ jáde síta ṣé pé wàá gbójú pamọ́ wàá ló fẹ́ máa gbó lọ́wọ́ ìfẹ́ máa tajà jẹ́ olótìtọ́ you will eat gbogbo àwọn tó wà lórí social media yẹn ṣé wọ́n ẹlòmíì ní ṣọ́ọ̀bù ni gbogbo àwọn kan tó sọ pé àwọn ń tọṣẹ wọ́n ń tagbá kìíní kan wọn ò ní ṣọ́ọ̀bù tó máa wọ bẹ̀ lọ sọ pé o fẹ́ rajà place order ẹ̀ ni wọ́n send ẹ̀ sí ẹ̀ nìkan bẹ́ẹ̀ wá bí website kó o ṣe ẹlòmíì àpíkì ń bẹ̀. ẹ má gbàgbé iléeṣẹ́ Landness Homes and Properties tẹ́ ẹ bá fẹ́ ra ilẹ̀ tó fi mi lọ́kàn balẹ̀ mo sọ fún yín gbogbo àwọn tó ti ra ilẹ̀ lọ́wọ́ wa ìwọ tó ò bá tí ì ra location jẹ́ kí n mọ̀ kò sẹ́ni tó ra ilẹ̀ lọ́wọ́ wa tí ò tí ì ra location allocation tá a máa ṣe ní ti Morayo residence èyí tí ẹ ra ilẹ̀ ní Morayo residence wọ́n máa ṣe allocation ní April 12 ẹ máa gba paper àwọn dọ́kúmẹ́ǹtì yín ìwé tá a dẹ̀ máa kó fún yín ó ní C-of-O global C-of-O ilẹ̀ yẹn ní global C-of-O ó dẹ̀ ẹ̀dẹ̀ tó máa fún nǹkan tó máa tí ó yẹ ká ti ṣe àwọn ilẹ̀ díẹ̀ ṣẹ́kù àwọn laníkà sáré tà wọ́n ti gbé splash lé ìwọ̀n yẹn lórí torí wípé gbogbo àwọn tó ra ilẹ̀ yẹn wọ́n máa fún wọn ní survey red copy survey tó wọ iná tẹ̀lé pé ẹ fẹ́ pé ó wọ iná lọ́dọ̀ ìjọba òun ló a máa fún yín nílé iṣẹ́ tiwa Landness Homes and Properties ẹ lọ sí www.landnesshomesandproperties.com àwọn èèyàn ẹ má bínú ìyá wa o kémi ò tí ì pè kẹ́ni so ẹ kàn sí wa Showmama Ọlá Adéníkẹ́ àbúrò mi ọ̀wọ́n hello sir. Hello, Emma. God bless you, sir. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Mo kàn fẹ́ fún Agbala Gabriel advice gẹ́gẹ́ bí madam kan yìí sọ̀rọ̀ tó láìpẹ́ yìí. Yes, sir. Àgbọ̀. Irú àwọn èèyàn àwọn tó bá ní physical challenges ẹ̀rọ káwọn yẹn need any investigation lórí àwọn yẹn. Àwọn tá a ti rí nǹkan tó ṣe wọ́n rẹ̀ di tó ń ṣàìsàn tàbí tọ́jú. But àwọn tó bá ti wọ́ọ̀kì wà bẹ́ẹ̀ yẹn bóyá kọ́ máa kọ́kọ́ take a picture wọn on right kọ́ post ẹ̀ sórí page wọn bí ẹni tó bá mọ̀ wọn wọ́n tẹ̀ máa bì tiẹ̀ ṣe fídíò fún wọn rárá because ẹlẹ́rọ̀ tó máa wọ pé wáyé tí pastor ṣe one or two things láti investigate wọn kó tó gbé wọn wá. ẹ ṣe ní kò tó ṣẹlẹ̀ ní pé ṣe dáwọn èèyàn wa tó bá ìgbà míì wá tó yàn bá post kan bí i fídíò pictures kan ìní ìwà ẹlòmíì máa ń bì ní pé bí a kò ní rìn fa ẹ̀hẹ́ tó bá ṣe fídíò ẹ máa lè wà ṣọ́ọ̀pẹ́ ní ẹnìkan picture lè sọ pé bóyá ó jọ bóyá ò ní àbó nǹkan ẹ̀hẹ́ wọ́n á lè béèrè kí lorúkọ ẹ ṣé kí ọ̀rẹ́ mi mo ṣe university. ọ̀rọ̀ ìwé bàbá yẹn kí pásítọ̀ gbàgbé ẹ̀. ok. ọ̀rọ̀ ìwé bàbá yẹn tó wá fẹ́ ṣe pé ẹ̀ wà láàrin wọn àtàwọn ọmọ ẹ̀. ẹ nira. torí gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ lórí. títa bá tàwé yẹn fún yín ẹ nira. ọ̀rọ̀ tí ò bá láàká yìí mu ni owó ọ̀rọ̀ tó sọ nípa ìwé yẹn kò bá láàká yìí. ọ̀nkú ṣé ta bá tàwé yẹn fún iṣẹ́ ìnira. àwọn ọmọ èyí tó kà ní ẹ̀kan tí mo gbọ́ gan kò yé mi. ṣé gírámà wa ló pọ̀ jù ni. owó tó sọ yẹn ò yé mi ìjùbà tí sẹ́rí ìgbà tí bàbá yẹn tí pásọ̀ bẹ̀rẹ̀ question of man yẹn. To God who made me, mo mọ̀ pé story yẹn. Kò hard up. No. Ọmọ. Bàtà tó wá bẹ̀rẹ̀ passport yẹn tó wà ní Central Bank. Ó sọ̀rọ̀ bí èèyàn tó ń pé ó ní a bit of mental health problem. Bí mi ṣe rí ọba ẹni yẹn. Wọ́n máa ń pè kiri kan ṣé fi sóní àgbèrè máa ń pè wọ́n ni. Ìyá máa ìmájì pé òun ṣe àwọn kankan tó pé kò lè ṣe alẹ́ fi kó òun ṣe. Bàbá ẹ̀ ó ní ìdọ̀tọ̀ ọ diagnose ẹ̀ one or two things mi ò ṣe doctor but bàbá ẹ̀ wà okay. Ó ní the treatment kí Agbala Gabriel tọ́wọ́ bẹ́ẹ̀ assist ọmọ ẹ̀ kọ́ jẹ́ ọlọ́rọ̀ bàbá ẹ̀.
sìn kó ti lu jìbìtì kiri ó lè ṣe mọ́ kiri. Wọ́n ní jìbìtì yẹn àwọn ọmọ ẹ̀ tí ọmọ ẹ̀ gan sọ wípé ẹ̀dùn ìwé jẹ́ káwọn apology kan ti ẹ̀bẹ̀bẹ̀ jàre pé ó ti kú. Because ọmọ ẹ̀ understand. Ó mọ̀. Àwọn míì wá bàbá yẹn báyìí wọ́n ti rí opportunity láti arrest ẹjọ́ ẹ máa arrest bàbá ẹ̀ tí wọ́n á rí. Ẹ kí ọmọ ẹ̀ máa bẹ̀bẹ̀ ṣe mọ̀ pé ẹ̀kíní kan tí ò lápájọ́ lẹ́sẹ̀ tó bá dáná ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìyá náà dẹ̀ ló ti fàdí àsọ pé ilé wọn ò ní tọ́lẹ́ẹ̀tì tó mọ̀ wá. Ìyá náà bẹ̀bẹ̀ wọn ló ń bẹ̀bẹ̀ wọ́n ti mọ consequence àwọn punishment kọjá bàbá wọn ṣe wọ́n mọ̀. Ẹ̀dẹ̀ àwọn tó dẹ̀ ń bínú Agbala Gabriel ṣe mọ̀ pé ọlọ́ọ̀ba àṣeyọ̀wù ni àtòrí ìkọ́ṣe kan ni. Ẹ̀yìn tó ọtí orí for the past 24 years fídíò tó ṣe yẹn ó padà mú family padà together. Of course. Ọmọ tó lọ fẹ́ mú yọ nídìí fídíò yẹn nìyẹn wọ́n tó yẹ káwọn yẹn máa wò nìyẹn. Ohun tó yẹ káwọn yẹn máa wò nìyẹn 24 years. Mo tí mo sọ nìyẹn pé a ní àwọn nǹkan yes. Ó ga o. Wọ́n rí grandfather wọn rí for the first time. For the first time. Táwọn àti ẹ̀rọ bad side yóò bá yẹn ṣe but reunion tó wá ṣẹlẹ̀ yìí ìyẹn lọ́yẹ̀ lá láti ẹ̀kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run lo Agbala Gabriel láti so family tó ti túká for the past 24 years. So ti bàbá yẹn ò lè gbọ́dọ̀ àwọn ọmọ yẹn bàbá yẹn sì máa padà rìn lọ ni. Ó sì máa padà rìn lọ because bàbá yẹn fúnra wọn ọkọ wọn le wọ́n jẹ́ èèyàn tó máa lágídí ní kékeré. So Agbala Gabriel tẹ́ bá gbọ́ ẹjọ́ ẹni láti wà very careful Ọlọ́run àmà aṣọ yín Ọlọ́run àmà pẹ̀lú yín àwọn gbádùn ṣe. Àmín o. So Alájẹ ẹ jẹ́ kí n fẹ́ lómi náà ní chance. God bless you sir. Ẹ ṣé gan sir. Ọ̀kárìndé Abíọ́dún, thank you so much for joining us. Moshe Gold, God bless you. God bless you. Yawa. God bless you, ma. First and foremost. Ẹ kọ́kọ́ dárúkọ yín fáwọn èèyàn wa kẹ́ kí wa kẹ́ tó ṣe first and foremost no. Ọ̀pọ̀ ẹlẹ́gbogbo èyí tó ń wò mí, Adébígbálá Ṣàdúrà lórúkọ mi, mò ń jẹ́ Adé lórí TikTok. Adé, ẹ̀yin ní Adé, okay. So, first and foremost, no, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Agbala Gabriel Church. Because yíní kẹ́mi lè ṣe mí. Bẹ́ẹ̀ni. Èmi ń pè mí tí àwọn èèyàn tó bá ṣe nǹkan tí ò dáa máa bá ẹ wí tó bá dẹ̀ ṣe tó dáa máa dúró máa tún yẹn kò lè ṣe nǹkan mi. Ní ìjẹta ní Àgbàlá wọ́n kọ́kọ́ gbé wọn jáde níjẹta Àgbàlá Gabriel Church Pastor Adémọ́lá Amosu ó recreate several times pé mi ò gbé bàbá wá láti wá tọrọ owó mo fẹ́ kí at least èèyàn kan aṣá ọmọ bàbá yìí bó ṣe ẹ̀gbọ́n bàbá bó ṣe ọmọ ẹ̀gbọ́n bàbá ò bímọ rí kò níyàwó kò ṣe kankan èèyàn kan aṣá ẹ̀gbọ́n ẹnìkan ṣàwọ̀ àánú fámìlì. fídíò yẹn rìn àwọn ọmọ bàbá jáde. I'm a dementia nurse specialist. Nígbà tẹ́mi ti rí kẹ̀sì yẹn ẹ lè má believe torí pé different stages of dementia ló wà. Okay ma. Ẹjọ́ ẹ là á yé wa mà. Ẹ ṣe gan ni bí mo ṣe rí bàbá ní luck with his age wọ́n wà ní early onset of dementia. Dementia has about 4 stages. Ìgbà tó bá dé the 4th stage or the 3rd stage làwọn èèyàn tí ò ṣiṣẹ́ nípa dementia wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń mọ̀ ẹni ìgbàgbé nǹkan ẹni ìṣàrán ẹni hallucinate bó táwọn tá à ń bá wọn ṣiṣẹ́ àti bó ti rí ṣẹ́rí agídí tẹ ní bàbá ń ṣe yẹn is part of dementia. Àwọn tó ṣe pé bàbá ń lé okó mọ́ wọn ní church tó kọ́kọ́ lọ tán ti lọ́dún 4 is part of it. Nítorí pé àwa ká wà ní Nàìjíríà with all due respect create awareness tó wà the sensitize tó nípa the disease of dementia kò jẹ́ kí a lè máa mọ ìgbà tí dementia setting. Bàbá wọn ní early onset of dementia ẹ gbà bí mo ṣe sọ àwọn míì lè má gbà but I am a specialist. Ẹ jẹ́ pé specialist lẹ́yìn mà
then ìtòṣù wọn máa ń gbà àwọn èèyàn yẹn tó ń gbà àwọn èèyàn lówó gbowó sọ̀tún gbowó sí yẹn náà nǹkan ṣe part of dementia náà ni. It is part of àwọn yẹn kọ àwọn ìṣẹ́rí Nigerians are gullible gan. Tá a bá ti gbọ́ pé nǹkan yìí ó máa favour wa àkí access situation àkókò wọlé. Ó bàbá yìí lè bá wọn ṣe professor ni bàbá yìí a máa ń dúró lórí antecedent púpọ̀ jù kí n wo this present situation. Ẹ wo bàbá àwọn tó ní bàbá gbá wọn bóyá 10 years ago ẹ jẹ́ ká sọ pé 70 ẹ wá wo àwọn wọ̀nyẹn tó ní bàbá gbá wọn yẹn tentatively mo kàn sọ bàbá yìí jẹ́ 70 10 years ago àwọn tó gbá yẹn ṣe rò pé 65 years ni wọ́n ní no wọ́n láti jẹ́ bí ọmọ 45 ọmọ 50 ẹ̀wọ̀n age 50 sí 70 àwọn yẹn tí wọ́n ń wá nǹkan ni wọ́n ń wá nǹkan. the church tí bàbá ti lọ ta theologist form fún wọn pé kán wá lọ wọ́n ní 15 years ago so bàbá was like 65. exactly àwọn tí wọ́n ta nǹkan fúngbà yẹn éèjì yẹn ń kọ́ ṣé rí dementia nǹkan ṣe pọ̀ èèyàn máa jí lọ́jọ́ kan báyìí tó dẹ̀ máa ní dementia gradual forgetfulness memory loss and perspection téèyàn ti fẹ́ ṣe nǹkan tí bàbá fẹ́ jẹ́ tí bàbá ò jẹ́ wọ́n máa ríra wọn tí wọ́n ń jẹ́ nígbà tí wọ́n bá ní dementia. ọ̀rọ̀ dementia is another case it's another topic entirely bọ́bú kò fẹ́ fi dáhùn èèyàn lójú pé bàbá is 81 bàbá ní early onset of dementia. so gbogbo àwọn nǹkan tó ń ṣe in the last 5 years tó ṣe fáwọn èèyàn kí wọ́n mọ̀ pé kì í ṣe àwọn ló ń ṣe ọpọlọ bàbá ti dọ́gba ìyẹn náà ṣe máa ń sọ pé ká gbàdúrà pé kọ́lọ́run má jẹ́ kí ọpọlọ wa kó dọ́gba ẹ jẹ́ kí n tún ibi tí mo tiẹ̀ lọ ní pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Agbala Gabriel because ṣe rí nǹkan tí èèyàn máa ṣe ń gbà ní it's not about money ìlú òyìnbó ni èmi àti yín wà wọ́n máa ń pè kankan ní support àwọn òyìnbó nǹkan wọn fún yàn wọ́n bá ní wọ́n support èèyàn nǹkan tí Agbala Gabriel ṣe nìyẹn and family unification tí Agbala Gabriel ṣe ní òní àná wọ́n ti bẹ̀rẹ̀ látànà tó wá manifest lónìí èèyàn lè ra ní 100. wàláì 24 years ago náà ti wá bàbá yẹn. 24 years ago náà ti wá bàbá yẹn mo lè sọ fún yín pé bàbá ní bóyá 11 countries ní bàbá ti lọ bàbá lè ní ọmọ kọ̀ọ̀kan ní 11 countries náà ti lọ yẹn. Canada tí bàbá náà wọ́n ti gbé 48 years ọmọ wọn sọ pé bàbá lè máa òun ò sọ pé bàbá ògbó bẹ́ẹ̀ kó sọ wọ́n ti rí wọn last 24 years ago but bàbá ògbó bẹ́ẹ̀ àti stretch bàbá lè lọ́mọ ní Canada kàmáwọn gbogbo ètò tá à ń ṣe yìí náà èmi náà ti ṣe show kí àwọn ará Canada tí bàbá bá bímọ ń bẹ káwọn wọ́n jẹ́ àmọ́ bá a ti bẹ àwọn tí bàbá tún lè sún èbèbè ni àwọn ni ò bọ́ ta dọ̀la. so kọ́ wá tọ́jú bàbá wọn bàbá absentee father ni bàbá jẹ́ àwọn tí a lè máa pè ní àwọn tí wọ́n jẹ́ abiyagba ọkùnrin. ada fún àǹtí mi ẹ bá mi advice àwọn ọkùnrin wa. Ọlọ́run má jẹ́ ká jẹ́ abiyagba ọkùnrin. àmín. mo nílò ẹ̀ lọ́wọ́ mo ní ọmọ 21 years ó jẹ́ pé ìgbà tí bàbá ẹ̀ máa rí for the first time 30 years ni èmi ni mo lọ fún bàbá ẹ̀. Even at that, the situation between him and his father kò tí ọgọ́ wẹ̀ títí di òní because ọmọ yẹn ti dàgbà ọmọ yẹn ti gbọ́n. Ìpè bàbá àwọn ọmọọba tó ń wo inú bàbá àwọn ọmọọba tó ń rí kò bàbá tó ń wá kúrò kò bàbá tó ń bẹ̀rẹ̀ nursery 1. Nígbà tó ń ti wá dàgbà tó ń ti ń gbá bọ́ọ̀lù tí àwọn tí mò ń lọ gbá bọ́ọ̀lù bàbá yìí ṣẹ̀ṣẹ̀ jọ wá sínú láìfò wọn ó difficult bó ṣe difficult fún wọn ló ṣe difficult fún mi náà àwọn èèyàn kàn máa ń fi bí aláìsàn kan ni wọn àwọn nǹkan tó ń jẹ́ feelings mo sorry gan ni because if you are not in that shoe you will not be able to empathize with the children of baba. bẹ́ẹ̀ èèyàn lè sọ pé obìnrin yẹn torí kò láìka ọkùnrin ló ṣe fẹ́ pé bàbá abiyagba ọkùnrin ni mo sọ kọ́ sọ ti bàbá pé wọ́n sọ́fà pẹ̀lú dementia but nígbà tí bàbá wà ní ṣọ́ọ̀bù òde bàbá jẹ́ àwọn àìdòkíà. àdòkíà ni o kò tọ́mọ. àìdòkíà ọkùnrin kò tọ́jú ìyàwó kò tọ́mọ. mo gbé ṣùgbọ́n fúnyàwó bàbá màmá mi
tí wọ́n lè tún àwọn ọmọ wọn yẹn di stage yẹn. Ẹ jẹ́ rí i pé àìsí bàbá nínú life àwọn ọmọ yẹn wọ́n hàn nínú life bọ̀dà Kẹ́hìndé. Yes. Àbọ̀dà ara mi 59 ni mí, ọ̀dọ́ mọ̀ pé ọkùnrin yẹn ò tí ì lè 59. Àbọ̀dà yẹn ti lè wọ́n bí 54, 55. Exactly. So ẹ wo bí bọ̀dà yẹn ṣe rí. TikTok. Grandfather nítorí sọ pé passport ní o ti máa rí. WhatsApp. Ilé ayé bọ̀dà yẹn ò tó. Nítorí ẹ̀ṣẹ̀ bàbá. God bless you. Àwọn tí bàbá ti ṣẹ̀. Àwọn obìnrin tí wọ́n ti rí òfin bàbá. Tí wọ́n ti tọwọ́ bọ̀ kí. Ọlọ́run mi ò ṣàánú mi. Mo gbàdúrà mo ṣẹ́ òun wákàtí àti ọ̀rọ̀ yìí ni. Mo gbàdúrà fún gbogbo ọkùnrin ayé. Ẹni tó ti wúrú ìwà tí bàbá ti wò. Gbogbo ẹni tó bí ọmọ ọkùnrin. Kí Ọlọ́run kó ṣàánú àwọn ọkùnrin mi. Àmín o. Wà ìburú jáì. Ó burú. Mo gbàdúrà. Kábíyèsí. Pé gbogbo ọmọ ọkùnrin tó tara wa jáde tó tara gbogbo àwọn tó gbọ́rọ̀ mi àti ẹ̀yin tẹ́ ẹ̀ ṣètò àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ kí Ọlọ́run kó má jẹ́ kí wọ́n hà bá dé ọ̀nà ọ̀nà. Ọlọ́run má ṣe wọ́n ní absentee padà. Obìnrin lórí pé ìgbò dáàdì kan tọmọ ní kí o tiẹ̀ sọ tó ń sọ nínú àìbù rẹ̀ tó dẹ̀jọ̀ lé lórí tí ò rẹ̀ ni kí òun kó ewu ọmọ. Ègún ńlá ni fún ọkùnrin. Òun ló ń ṣe lórí bàbá yẹn. Òun ló ṣe ń dàbí pé tí ìgbà iṣẹ́ rẹ̀ ó tì í tí gbogbo èèyàn fẹ́ pé ó ṣàgídí. Bàbá mo gbàdúrà fún gbogbo wa pé àní pé tí ká máa tọrọ jẹ. Àní pé tí wọ́n kà máa fọwọ́ rárá ga. Bàbá yẹn ló jèso èyí wá kà wọ́n mọ́. Bàbá ló jèso. Tẹ́ bá rí bọ̀dà Kẹ́hìndé yẹn nígbà tó ń sọ̀rọ̀ ẹ rí i pé ó ní àkọ́bí obìnrin ni ìkejì ohun táìwò obìnrin ni wọ́n ń ṣe dáadáa àwọn ọmọ ọkùnrin bàbá ò ṣe dáadáa. Ègún burúkú wà lórí wọn. Mo gbàdúrà tó lórí ni Mother's Day. Ọlọ́run jẹ́ kó tún wá ṣẹlẹ̀ sí ọjọ́ Mother's Day. Gbogbo abiyamọ ayé. Ẹ gbàdúrà fún àwọn ọmọ ní ọkùnrin. Wọ́n wà bí wọ́n sí lọ́dọ̀ nínú wọn. Wọ́n jẹ́ káwọn ọmọ mi ṣoríire o. Má jẹ́ kó wáyé gbórí wọn. Ẹ gbàdúrà fún ẹgbàwọ́ bá ọ̀nà yìí. Kókó náà ló má ṣe wọ́n ní asset padà. Kí wọ́n lè tọ́jú àwọn ọmọ wọn. Ègún burúkú ni bàbá yìí ló gbé sínú ayé àwọn ọmọ ẹ̀. Bible said that àwọn ọmọ bàbá ni wọ́n máa tọ́jú bàbá wọn. Àwọn ní ìtọ́jú kan. Ọba ní Agbala Gabriel ntọ́lọ́run fẹ́ kí Agbala Gabriel ṣe. Iṣẹ́ tọ́lọ́run fẹ́ kó ṣe ló ti ṣe yẹn. Tó ti yẹ yín. Àyìnwá máa bẹ̀rẹ̀ pé kí ni lẹ́gẹ́sì tí bàbá fi sílẹ̀ fáwọn ọmọ. Bàbá ọ̀kan ní kò ra lẹ̀. Oṣù kankan ń rìn káàkiri. Bàbá sì gbogbo owó tó rí ó sì ná nàkúnà kò sì tọ́jú ìyàwó kò tọ́jú ọmọ. Ẹ wọjú alẹ́. Bàbá tó jẹ́ special adviser fún Túndé ìdí àgbọn. Bọ̀dá yẹn sọ pé nígbà tó ń gbọ́ pé bàbá òun jẹ́ special adviser òun fẹ́ lọ pokùnso. Bẹ́ẹ̀ni. Nígbà táwọn èèyàn sọ fún pé bàbá ẹ̀ mà ní o gbórúkọ bàbá ẹ̀ ni. Bẹ́ẹ̀ni ó láyé òun yẹ́sì ṣó láyé òun tiẹ̀ dàbẹ́ ni tí pé bàbá òun jẹ́ special adviser. Ẹ wo gbogbo abiyamọ ayé. Olúwa ṣàánú mi tọmọtọmọ. Gbogbo obìnrin tó dá nìkan tọ́jú ọmọ. Gbogbo ọkùnrin tó dá nìkan tọ́jú ọmọ. Gbogbo absentee fathers and absentee mother. Absentee father ló pọ̀ jù lórí. Absentee ló pọ̀ jù yẹn ni o. Ká tọ́ra wa. Ká lọ fún àwọn ọmọ wa mọ́ra. Tọ́jú alẹ́ wa. Ó má ṣe ríra dáradára bí ayé tó fẹ́ sọ àwọn odi ìyá. Àmín. Kọ́ má rí bẹ́ẹ̀. The gigantic professor. Gbogbo ẹ̀ jùlọ ní pé ìwé tí bàbá ní ìmọ̀ ọkọ tó wà nínú ẹ̀ òun nìkan ni lẹ́gẹ́sì tó ní báwọn ọmọ ẹ̀. Ṣùgbọ́n ní òyìnbó ti sáyé dẹ̀rọ̀. Wọ́n lè print ẹ̀ lórí Amazon. Ẹ̀ka ló fẹ́ rà á. Sista ẹ ṣọ́ra yín o. Ṣé àwọn èbó yẹn náà ẹ̀ níra step down tó máa bá wa step down dictionary for English tó máa bá wa fi step it down. Wọ́n máa bá wa step it down. Ẹni pé bí bàbá ṣe ń sọ ìbò náà ló mọ̀ ẹ́ sọ. Òun náà ni Mr. Kenny ṣe ó jogún ẹ̀ ní bọ̀dá yẹn ní ó yẹ kó ti jẹ́ lọ́ọ̀yà. Ó yẹ kí n fún yín lóyìnbó kan yàrá. Ẹ ṣe. You are a juggernaut lawyer. A juggernaut lawyer. Ẹ fún bàbá ńkọ́ ẹ fún ti bàbá gbogbo àwọn grammatical. That is on a lighter mood. Yes, ma'am.
tí ìwé yẹn bá wà useful fún wa kí wọ́n bá fíìl tó láwọn èèyàn àwọn publishers máa kà á wọ́n wà lórí Amazon lẹ́ẹ̀kan ṣe àìdẹ́gbẹ́ ìgbéwò lọ sórí Amazon publishers wà lórí Amazon tó bá kà á tó bá rí kó useful tó bá lè publish wọ́n lè ṣe ní e-book káwọn èèyàn kà á wọ́n dẹ̀ lè fún wọn ní wọ́n lè ṣe ní hard copy kó jẹ́ pé hard copy bíi márùn ló máa wà àwọn èèyàn lè máa download ẹ̀ bóyá nǹkan kan tí bàbá ní legacy fún àwọn ọmọ ẹ̀ nìyẹn but that is not immediate. What we need now is for Baba's mental health how to be secured. Bí a ṣe lè àwọn oògùn tí bàbá lè lò tó jẹ́ pé bàbá sì orí dementia kò ní cure but àwọn oògùn kan wà tó jẹ́ pé wọ́n lè fi manage ẹ̀ fọ́dọ̀ lè prolong ọpọlọ bàbá tí ò ní jẹ́ kó tètè tú lọ́ba kíákíá because dementia kẹ́rin yẹn èèyàn lè wà ní early onset ní March táwa yìí kó ti June kó ti dé stage 4. Stress torí stress àti wọnú ayé bàbá ń sa àwọn ọmọ tí ò fẹ́ rí. àwọn tí ò fẹ́ rí ẹ tó ti bẹ bàbá yẹn wá Àgbàlá káàsì bàbá yẹn o. so ó ti rí wọn gbogbo nǹkan tí yóò fẹ́ kó ṣẹlẹ̀ nínú láìfẹ́ òun ò níyàwó òun ò lọ́mọ òun ò níbi kan. tó fẹ́ fi máa jẹun lọ àṣírí ti tú. so ó lè tètè fún ní stress ó lè tètè yẹ̀kọ́ pọnú ẹ̀ tètè dọ́bà. so oògùn tó máa lò bí bàbá ṣe máa jẹun low maintenance ní bàbá. ẹ jọ nítorí tọ́lọ́ ta ló wà ní bùkátà bàbá báyìí. àwọn ọmọ bàbá ló ní bùkátà bàbá. torí bàbá ò sì wá tọ́jú ọmọ kò tọ́jú ìyàwó òjèrè bàbá ọmọ òjèrè bàbá ẹ dákun ta ló wá fẹ́ tọ́jú bàbá báyìí. àwọn ọmọ máa forí jì ni àwọn ọmọ máa forí jì ni tí àwọn ọmọ yẹn bá dẹ̀ tètè forí jì bàbá wọn. ọ̀nà tí wọ́n náà lè là. ọ̀nà wa lè là nǹkan tí mo fẹ́ sọ fún yín nìyẹn ọ̀nà wa lè là nítorí irú ẹ̀ ṣẹlẹ̀ sẹ́mi gan rí 1979 ni bàbá mi ti pè mí tó sọ wípé adébíyí pé o hairdresser ló máa lọ kọ́ nítorí pé kí ni àwọn olówó obìnrin yẹn àwọn tiẹ̀ lówó pòfẹ́sọ̀ náà ní bàbá mi o. àwọn pòfẹ́sọ̀ wọn làwọn fẹ́ rọ́mọbìnrin ní skul. wọn làwọn fẹ́ rọ́mọbìnrin ní skul wọn ní kí ṣe ìrìnà gbẹ̀yìn ayé mi sí mo dẹ̀ dúpẹ́. ẹ bá dẹ̀ di nọ́ọ̀sì. gbogbo wa lọ bá màmá mi tó lóbìnrin mẹ́rin ọkùnrin kan ní bàmá mi ọlọ́run jẹ́ bá màmá mi ṣe. sẹ́rí ìgbà tí mo di fún ìgbà mo forí jì bàbá mi pẹ́ òmíràn àkọ́kọ́ nínú ayé mi yẹn lọ́lọ́run bá mi yanjú ẹ̀ ìgbà yẹn lọ́wọ́ mi tó là bàbá mi kú ní 2007 at the age of 74 èmi náà pé 31 ní 2007 yẹn 2008 ni mo tó ra ilẹ̀ Jesus at the age of 42. tí àwọn ẹgbẹ́ mi kan ti kọ́ duplex kan ṣiṣẹ́ ní bank èmi náà dẹ̀ ṣe òṣèlú gbogbo owó tí mo rí kàfíà gold kàfíà aṣọ ní. ẹ máa ra mọ́tò ẹ mọ̀ ra jíìpù. you understand so tí wọ́n bá tọ́jú bàbá yẹn ọlọ́run á tètè mú bàbá kúrò á tètè mú bàbá lọ sílé ológun ọ̀nà tiwọn náà á lè là kó tọ́jú bàbá wọn kọ́nà wọn kọ́. Hey, Awodele Olúṣeun, God bless you. Thanks for joining us. ìyẹn ni mo ní kí n sáré sọ kọ́lọ́run kó gba àdúrà gbogbo wa ẹ ṣé God bless you. ẹ ṣé mà. dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ Adémọ́lá Amúsàn pé he did this he got 95 over 100 èèyàn lè gbọ́ 100 tán he did it well. God bless you. ẹ ṣé o. God bless you. Bye. Ṣé wàá Awodele ẹ jẹ́ kí n fún yín nọ́mbà. Ṣé wàá Awodele ẹ lọ sí orí Google ẹ lọ Ìyálájé courtroom show ẹ máa rí nọ́mbà tẹ máa pè Google máa gbé wá. Hello. Yes ma. ẹ kọ́ ohun ètò Màmá Lájẹ́. Èmi nìyẹn o. Èmi mo send voice message sí yín ní orí messenger. Okay. Oh, voice note yẹn. Okay, God bless you my ṣé mà. Ẹ jọ̀ọ́ ẹ sọ story yẹn fún wa tó ṣẹlẹ̀ àtọdún tó ṣẹlẹ̀. Ẹ̀rí ó ti mo kàn bú kéré ńgbà yẹn pé 15 years is more than 15 years tí kìíní ti ṣẹlẹ̀. Ẹ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ káwọn èèyàn gbọ́. Nígbà yẹn bàbá yìí dédé wá sí chọ́ọ̀chì tí a lọ nígbà yẹn mo ṣe wà ní ilé. So wọ́n ṣe dé wọ́n introduce ara wọn as
professor ń gbà yẹn náà ni wọ́n ṣe máa ń gbé ìwé lágbàǹgbà yẹn náà nígbà yẹn. About how many years ago? ọgbọ́n tí wọ́n sọ yìí ti máa lọ sí bí i 20 years. 20 years ago. Okay. bẹ́ẹ̀ni then bàbá wá pẹ̀lú ọmọge kan nígbà yẹn tó mú dání ọmọ yẹn kéré sí bàbá introduce ẹ̀ sí gbogbo ìjọ nígbà yẹn pé ìyàwó àwọn nílé church tí mò ń sọ yẹn wọ́n pe church yẹn ní asọ́lọ̀ àwọn tó bá jẹ́ ọmọ ìjọ yẹn asọ́lọ̀ tó wà lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni tó wà ní Ìkòròdú àwọn tó bá rí fídíò ìgbòkú tó bá wà lórí line tó bá wà lórí show they will remember this man even nígbà tí a picture yẹn hàn dáàdì mi ní Nàìjíríà dáàdì mi ní àti àkọlé léyìí ni tó máa ń wò bí Ọlọ́run gbà yẹn ó so perfect rẹ̀ débi pé òun kọ rè Babangida kọ rè gbogbo àwọn school story tó gbé sílẹ̀ so ojú ìyẹn làwọn èèyàn fi ń wo pé èèyàn lápọ̀lé lè so ó rí lè wọlé sí àwọn èèyàn lára gbà ẹ̀ ó lọ fẹ́ dá theology school sílẹ̀ ó ti print àwọn forms táwọn èèyàn ti tọ́ máa ṣe rí wọ́n máa ń pọ̀wé kan ní pé dìdìrò kí báyọ̀ ní àgbà kékeré ló ti ń bá ní. nǹkan tó ti wà nínú ẹ̀jẹ̀ bàbá yìí láti ilẹ̀ ni ọ̀gbágbá ni bàbá yìí èmi ò sọ pé wọn ò ní dementia mọ́ pé bí akíní because èmi náà I'm a professional nurse so mi ò sọ pé bàbá ò ní dementia because tí wọn bá ti ń dé 8 years náà definitely nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ láti ilẹ̀ ni bàbá yìí ti máa ń gbáyàn bàbá yìí tí wàá ṣe débi pé ó ti fẹ́ máa mú àwọn obìnrin ó ti fẹ́ máa mú wọn wọlé nǹkan tó nígbà yẹn wọ́n tún wá ẹ̀mọ̀ chọ́ọ̀chì yẹn wọ́n ti wá kọ́ ilé kan fún àìsàn tó bá jẹ́ chọ́ọ̀chì ló fẹ́ máa gbé because ó rí pé ibi tó ti máa wọlé wá fún un yẹn. wọ́n á jọ máa náwó ìdá mẹ́wàá àtọrẹ ni. wọ́n kọ́ ilé kan sí ẹ̀gbẹ́ chọ́ọ̀chì ń gbà yẹn ibẹ̀ ni wọ́n kọ́ fún káwọn èèyàn á ti lọ máa bá níbẹ̀ nínú ilé ibi táṣìírí ti tú nìyẹn pé nǹkan tó fẹ́ máa ṣe pẹ̀lú àwọn èèyàn lélẹ̀ theology school àwọn èèyàn tó kẹ́kọ̀ọ́ wà ní chọ́ọ̀chì yẹn dáadáa gbà yẹn yẹnu fáwọn náà máa ṣe investigation bó tilẹ̀ jẹ́ pé kò tí ì ṣe social media nípa yẹn àwọn náà bẹ̀rẹ̀ sí ṣe investigation pé irú èèyàn wo ni bàbá yìí jẹ́ is it true pé professor tí ó pe rẹ̀ gan ni is it true pé pastor gan ni gbogbo nǹkan tó ti sọ fún wọn ní church pé òun jẹ́ wọ́n find out pé irọ́ ni bí wọ́n ṣe lé nìyẹn wọ́n lé tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ bẹ̀tì kan tí mo sọ yìí ó ti lò like be 3 years níbẹ̀ kó tó di pé àṣírí ẹ̀ tú kò ṣe pé àṣírí ẹ̀ tètè tú lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti wọlé dáadáa sí wa lára ń bẹ̀. tó nǹkan tó ti wà nínú ẹ̀jẹ̀ bàbá yẹn ni láti ilẹ̀ láti máa gbá àwọn èèyàn ìwé tó gbé kiri yẹn kò ṣèlú ló ti ń gbèwé yẹn kiri ẹ má jẹ́ kí n tọ̀ yín. òun wọ́n ṣe ń sọ wípé ẹ jẹ́ kí àwọn kó máa bá àwọn fámìlì ẹ̀ lọ kó má kó rẹ̀ tẹ̀lẹ̀ bá Àgbàlá Gabriel